àsọtẹ́lẹ̀ èké lé orúkọ mi. Can you see gbogbo ẹni tẹ́ rí tó ń perform miracle tó fi ń tú àwọn jẹ yẹn bíbélì wá ní àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké lé orúkọ mi. Èmi kò rán wọn. Ọlọ́run bá lékè ọlá ní wọn rán wọn Bẹ́ẹ̀ ni èmi kò sì pàṣẹ fún wọn. Èmi ò pàṣẹ fún wọn. Èmi kò sì sọ ọ̀rọ̀ kan fún wọn. Mi ì bá wọn sọ nǹkan kan. Ìran èké. Ìran èké ni. Àfọ̀ṣẹ. Aláfọ̀ṣẹ ni Àti wọ́n. ohun asán. Ohun asán. Àti ẹ̀tàn inú wọn. Bí miracle bá wà ní. Ni wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀ fún. Joshua miracle man ni a máa prophesy ó rí na a máa forecast kí ló dé tí ò wá rí na wípé aburú àdánwò ńlá ń bọ̀ lọ sí yóò wá ṣẹlẹ̀ sóhun definitely ìyẹn ti confam pé TB Joshua is a liar. Bí ẹnìkan bá wí fún yín pé. Praise the Lord. Inú mi dùn pé èmi àti yín la jọ wo fídíò yìí tí Madam Yusuf Adépọ̀jù tí wọ́n ṣe. Mo dẹ̀ bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí torí pé wọ́n ṣe ẹ̀dọ́dọ̀ tèmi náà nù. Mo dẹ̀ bẹ̀ yín fídíò tí wọ́n ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ti ṣì lọ́nà. Tèmi àti yín bá dẹ̀ ń fẹ́ káwọn tó ti ṣìnà ká padà sójú ọ̀nà. Ẹ jẹ́ ká ran ìyẹn Kristi lọ́wọ́ láti share. Mo ní ìbéèrè mẹ́ta láti bi lọ́wọ́ Madam Yusuf Adépọ̀jù kó rí pé màá ń ṣàlàyé ẹsẹ̀ Bíbélì tí wọ́n ń kà. Ẹ jẹ́ ká dún bẹ́ẹ̀ náà ẹ ṣe gbogbo ojú tó ń wò mí lórí ìkànnì Holy Jesus TV yóò dára fún wa ẹ máa wo fídíò yìí o ẹ máa fi fídíò yẹn lẹ̀ fún wa ẹ máa wò ẹ jẹ́ ń yára tètè pè wá sí àkíyèsí kí n sọ àwọn kankan fún wa lórí fídíò tí ẹ ń wò bọ̀ yìí máa fi sílẹ̀ fún yín kẹ́ ẹ wò tán ẹ wò ẹ súnmọ́ bí ẹ pe àwọn ènìyàn láyìíká yín bákan náà wá sí di fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pín káàkiri bí ẹ ṣe ń wò ẹ like ẹ subscribe èyí tẹ́ ẹ ti subscribe ẹ wò sàlẹ̀ yẹn bọ́tìn tẹ́ ẹ ń wò tán kọ subscribe sí yẹn ẹ ṣáàtẹ̀ kò ní gba owó kankan lọ́wọ́ yín ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Holy Jesus TV yìí náà nìyẹn ẹ wá tẹ notification bell yẹn ìgbàkigbà tí tuntun bá ti ń jáde á tètè máa notice wa pé àtúntò mú tuntun wá fún wa ẹ pín káàkiri gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣẹ́rí fídíò yìí èmi ò ní púpọ̀ láti sọ nípa ẹ̀ mo kí evangelist Noah Ezekiel ẹ kúṣẹ́ takuntakun ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run á túbọ̀ máa wí fún yín ìyànà yín tí yín ò ní gbẹ Ọlọ́run á túbọ̀ máa fi agbára kan agbára fún yín ní orúkọ Jésù Kristi fídíò tí wọ́n ṣe yìí ṣe mọ̀ pé bẹ́yẹ bá ṣe fò la ṣe ń ju òkú ẹ̀ bẹ́yẹ bá ṣe fò la ṣe ń ju òkú ẹ̀ Yorùbá dẹ̀ sọ wípé bí ajá ò bá rí kò ní bó bí àgbò bá dẹ̀ rí kò ní kàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ evangelist Ezekiel Noah kì í ṣàdédé ṣe fídíò fáwọn Muslim bí wọ́n bá ṣe gbé wá ló ṣe ń gbé wá fún wọn èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan náà bẹ́ẹ̀ ṣe mọ̀ mí èmi ò ní ọ̀tá gbogbo èèyàn pátá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn so ẹ ti mọ̀ mí pẹ̀lú ìkànnì Holy Jesus TV pé àlàáfíà ní ṣá ṣùgbọ́n kẹ́kẹ́ lè mọ̀ pé kò sí ẹnìkan tó jẹ́ ọ̀tá fún àwọn mùsùlùmí gan ló jẹ́ ọ̀tá ara wọn àwọn mùsùlùmí gan àwọn ló jẹ́ ọ̀tá ara wọn ilé tó dẹ̀ fojú hàn gbangba sí gbogbo ayé náà torí bí ẹja ńlá bá sọ lódò àmì tótó ìdodo òun nìdajì ara so nígbà tẹ́ bá wo fídíò yìí nǹkan tí mo kàn fẹ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ dáhùn ìbéèrè tí evangelist Noah Ezekiel béèrè ìbéèrè mẹ́ta ló béèrè lọ́wọ́ yín o ìbéèrè yẹn ò dẹ̀ ṣàdé wáyé o ẹ ti mọ ọ̀kan lára yín tí wọ́n ń pè ní Malam Yusuf Adépọ̀jù ẹ̀yin náà ti mọ̀ pé òun ló ń kógun jà yín òun ló ń kógun jà yín òun ló ń dá wàhálà sí yín lọ́rùn ọmọ tẹbí láàrin yín ti pa yín ò ká ni so àgbàlagbà ẹ̀ tó ń ṣe láńgbáláńgbá tó yẹ kó fi lẹ́gẹ́sì tó dá sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ṣùgbọ́n tó jẹ́ pé ohun tó dẹ̀ fi sílẹ̀ yìí in fact ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ máa lọ wo fídíò yìí ẹ̀yin àfà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onílàákàyè ẹ̀yin tẹ̀dẹ̀ mú tọ́nà tẹjọ́ lòtítọ́ nínú ẹ̀sìn Islam tẹ jẹ́ àfà tòótọ́ tẹ̀ kí n ṣe alákatakítí ẹlẹ́sìn tẹ̀ ń ṣe oníjàgídíjàgan gbẹ̀yẹn àǹfààní wà fún yín náà láti dáhùn ìbéèrè mẹ́ta yẹn ọmọ sàn ló ń kó pọ́npọ́ bá ìyá ẹ̀ òun ni o ohun tí Yusuf Adépọ̀jù
tó dálẹ̀ tó ń dá sí yín lọ́rùn ipa agbára òun gan òun ní ká agbára òun ti ẹ̀ka ni because ó ti wá fẹjú báyìí ẹ̀rí báyìí ó ti wá fẹjú báyìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí sìn ó ti kọjá yí pé bóyá orí blue app nìkan ó ti kọjá orí red app nìkan ó ti kọjá lọ káàkiri ó ti ṣàn dórí black app tẹ bá dórí black app báyìí orí black app ó ń laná lójoojúmọ́ ni báwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe ń kóbo àwọn mùsùlùmí náà ni ọlọ́run gbé àwọn kan dìde ní ti christianity tó jẹ́ pé àwọn ọ̀dà wá ṣe kí ni wọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́run ṣe wọ́n ní dá sí yín ó dìgbà tí a bá tó gbé wá ní tẹ́ bá gbé wá náà máa gbé padà fún yín torí náà ẹ jọ̀ọ́ ẹ wá lọ wo fídíò yìí kẹ́ ẹ wò tán tẹ́ bá ti wò tán àti ó jẹ́ mùsùlùmí ni o àti ó jẹ́ kìrìsìtẹ́nì ni o àti ó jẹ́ oníṣẹ̀ṣe ni gbogbo yín pátá lẹ ní àǹfààní láti wo fídíò yìí gbogbo yín pátá lẹ́dẹ̀ ní àǹfààní láti sọ èrò ọkàn yín don't reserve your comment màá ṣàyè sílẹ̀ láti comment sí abẹ́ fídíò yìí lórí ìkànnì OniJesus TV ẹ comment ẹ sọ èrò ọkàn yín ẹ sọ èrò ọkàn yín ìbéèrè mẹ́ta yẹn mo fẹ́ jẹ́ kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nínú mùsùlùmí kẹ́ ẹ dáhùn ìbéèrè mẹ́ta yẹn wà ní fídíò tẹ́ fẹ́ wò yìí ẹ má jẹ́ mi ní sọ lẹ́nu mi mi tiẹ̀ ní sọ lẹ́nu mi ní sọ́jà yìí lẹ́nu mi ẹ wá lọ wo fídíò yìí fúnra yín kẹ́ ẹ gbọ́ ìbéèrè mẹ́ta èmi dẹ̀ mọ̀ pé ó wà very simple so ohun tó bá dẹ̀ ti rọrùn náà nìyẹn kò sí ìnira ń bẹ̀ so gently ṣe kí ni kẹ́ dáhùn ìbéèrè yẹn kò ń sọ̀rọ̀ èébú kò ń sọ̀rọ̀ ìjà kò sẹ́ni tó ń bẹ́ nìkan jà ohun tí Malam Yusuf gbé wá òun náà ni wọ́n gbé padà fún yín bẹ́yìn ẹ̀yin mùsùlùmí so ẹ̀yin tó yeye ẹ ti mọ̀ pọ̀rọ̀ yìí kò lè bí yín nínú ọmọ sàn lẹ́gbọ̀n sọ òun ló kó pọ́npọ́ nígbà yẹ ọmọ àti ironi tó lọ ra bàtà ẹsẹ̀ kan wá fún yẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ìjẹ́ bó ṣe jẹ́ ó yá nígbà tẹ́ bá wo fídíò tán máa padà wá láì ṣe kí ni láti kí wa kó tó di pé mo fi orí ètò yìí sílẹ̀ ó yẹ wo fídíò yìí. tó bá pé wòlíì Ọlọ́run ni Muhammadu kí ló dé tí Muhammadu ò mọ̀ wípé gbogbo àwọn ọmọ òun ní ó ṣọ̀kú lójú ayé òun àyàfi ọmọ rẹ̀ kan ṣobìnrin ló máa ṣẹ́kù pé tóun bá dẹ̀ kú 6 months later lọ́mọ yẹn máa ṣaláìsí kí ló dé tí Muhammadu ò mọ̀ number 1. number 2 tí Muhammadu máa mọ̀ pé wòlíì Ọlọ́run lòun kí ló dé tí ó mọ̀ pé poison lòun ló máa ṣekú pa òun number 2. number 3 tí Muhammadu bá jẹ́ prophet Ọlọ́run kí ló tí ó mọ̀ pé Lábídì máa ya òun ní wèrè tó dẹ̀ ya wèrè tá a lè rí kà nínú hadith bó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìbéèrè mẹ́ta yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi dáhùn bẹ́ẹ̀ ṣe pé prophet TB Joshua ní wòlíì èké tẹ̀lé òpùrọ́ ni tí ẹ bá ti lè prove àwọn nǹkan yẹn ẹ consider pé Muhammadu wòlíì èké ni òpùrọ́ ni Ọlọ́run rán níṣẹ́ ìyẹn jẹ́ àkọ́kọ́. now ìwé tẹ̀ka ìwé Jeremiah chapter 14 lẹ́ka ẹ bẹ̀rẹ̀ láti verse 14 kọ́ ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ praise God. tí a bá wo ìwé Jeremiah dáadáa à ń sọ̀rọ̀ nípa bí àwọn ìjọ ìlú Bábílónì ṣe máa wá kó àwọn Ísírẹ́lì lẹ́rú àwọn Júdà lẹ́rú torí pé wọn ò tẹ̀lé ìlànà Ọlọ́run wá ti ẹnu wòlíì Jeremiah sọ àsọtẹ́lẹ̀ yẹn àsọtẹ́lẹ̀ tó lọ́wọ́ tẹnu wòlíì Jeremiah sọ làwọn wòlíì kan sọ wípé rárá àsọtẹ́lẹ̀ yìí ò ní ṣẹ bóyá kẹka verse 13 ó ní èmi sì wípé Olúwa Ọlọ́run sáàwò àwọn wòlíì wí fún wọn pé ẹ̀yin kì yóò rí idà bẹ́ẹ̀ ni ìyàn kì yóò dé sí yín ṣùgbọ́n èmi ò fún yín ní àlàáfíà òtítọ́ ní ibi yìí Ọlọ́run tí ní idà máa wá ìyàn máa wá ṣùgbọ́n àwọn wòlíì èmi sọ ni wọn pé rárá o ìyàn ò ní wá idà ò ní wá ní Ọlọ́run fi sọ fún un pé nígbà náà ni Olúwa wí fún mi pé àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ mi Ọlọ́run wá ń dá lóhùn padà ń dá Jeremiah lóhùn pé àwọn wòlíì tó sọ̀rọ̀ yẹn pé idà ò ní wá yẹn àsọtẹ́lẹ̀ èké ni o ó ní èmi kò rán wọn bẹ́ẹ̀ ni èmi kò pàṣẹ fún wọn èmi kò sì sọ ọ̀rọ̀ kan fún wọn ìran èké àfọ̀ṣẹ àti ohun asán àti ẹ̀tàn inú wọn ni àwọn wọ̀nyí ń sọ tẹ́lẹ̀ fún yín nítorí náà báyìí ni Olúwa wí ní ti àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ mi tí èmi kò rán síbẹ̀
wípé idà àti ìyàn kì yóò wá sórí ilẹ̀ yìí, nípa idà pẹ̀lú ìyàn ni àwọn wòlíì wọ̀nyí yóò ṣègbé. So ọ̀rọ̀ yẹn dẹ̀ continue kó tó di pé Nebukadnesari ọba Bábélì ó wá kó wọn ní ìgbèkùn lọ sí Bábílónì. Praise God. So in tí Ọlọ́run ń bá wọn sọ ń bẹ̀ nìyẹn. Ọlọ́run ti torí pé àìṣedéédé wọn a ti sọ pé ìyàn ń bọ̀ wá mú wọn, idà ń bọ̀ wá mú wọn, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí wọn. Àwọn wòlíì kan wá dìde lọ pé irọ́ ni kò ní ṣẹlẹ̀ ní ìsọtẹ́lẹ̀ yẹn fi wá tó dẹ̀ ṣẹ mọ́ wọn lára. So now lọ́dọ̀ àwọn wòlíì èké Muhammadu wà ń bẹ̀. Muhammadu wà ní ọ̀dọ̀ àwọn wòlíì yìí tí Ọlọ́run máa sọ̀rọ̀ pé báyìí ni mo ṣe fẹ́. Ọlọ́run sọ látẹnu wòlíì Àìsáyà pé ọmọ Ọlọ́run àbí ọmọ kan fún wa, a ó sì fi ọmọ tuntun ọmọkùnrin kan fún wa, ìjọba yóò wà létíká rẹ̀, tó fi pè é ní olùdámọ̀ràn, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà, tó pè é ní Ọlọ́run alágbára. Nípa Muhammadu dé ó ní kò rí bẹ́ẹ̀. Wòlíì èké yẹn náà ó wà lọ́ndà àwọn tí Jeremiah ń sọ nípa ẹ̀. Àìsáyà náà sọ ní Àìsáyà 53 àbí 58 tó ń sọ nípa 58 or 53 tó ń sọ fún wa nípa bí Jésù yóò ṣe wá kú fún ẹ̀ṣẹ̀ wa. Yes, Àìsáyà 53 bó ṣe kú pa á fi ṣe ẹbọ fún ètùtù ẹ̀ṣẹ̀ wa. Muhammadu ní kò kú, ó wà lábẹ́ àwọn wòlíì èké yẹn. Praise God. So ẹ jẹ́ ká ṣíra wa níyè, ẹ dá wa lóhùn question tá a bí yín, ẹ bá wa share fídíò yìí o. Madam Adépọ̀jù gbọ́dọ̀ dáhùn o. Tí Muhammadu ò bá kí ṣe wòlíì èké, kí ló dé tí ò rí pé gbogbo àwọn ọmọ òun yóò sọkú lójú ayé òun, àyàfi ẹyọ kan pé yẹn náà ó sì kú lẹ́yìn 6 months. Tí Muhammadu ò bá kí ṣe wòlíì èké, kí ló dé tí ò rí pé Làbídì ó yà àwọn oníwèrè? Tí Muhammadu bá ń ṣe wòlíì èké, kí ló dé tí ó mọ̀ wípé òun máa jẹ poison ni ó ṣokú pa òun? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa dáhùn. Kò sí jà ń bẹ́ o. Bí Málámù ṣe pé TB Joshua ní prophet TB Joshua ní wòlíì èké àtòpòrọ̀, àwa náà expect pé kọ́ dà. Ṣẹ́rọ́ ẹ̀dẹ̀ yìí mùsùlùmí tẹ́ ẹ bá wá ṣépè tẹ́lẹ̀ dáhùn ánsà yẹn, àti ẹ̀yin àti Muhammadu, ìpè yín ó wà lórí ara yín, kò ṣe lórí tiwa. Kò sí torí kò sí èpè fún Noah, kò sí ìfàyà fún Oríyọmí. God bless you. Ire o. Ẹ ṣé, ẹ káàbọ̀ gbogbo ẹ̀ta ìjọ fídíò ìpátápátá yóò dára fún wa. Ṣé ẹ ti rí bó ṣe lọ? Ṣé ẹ ti rí bó ṣe lọ? Ṣé ẹ rí pé àwọn mùsùlùmí àwọn ló lọ ń fi èrò fọ́nà, àwọn ló lọ ń fi èrò fọ́nà. Ṣé ẹ rí pé kò sẹ́ni tó ń tọ́ wọn, àwọn ló ń tọ́ èèyàn. Tí vision bá wà fún yín, tẹ ní mẹ́sẹ̀gì, mi rò pé ẹ ṣẹ̀ nídìí ẹ̀ lásọ pé ẹ lọ ń tú bíbélì tí ò yé yín, ẹ lọ ń tojú bọ ẹ̀sìn tí ò yé yín. Ẹ̀yin náà lẹ ń dá ìjà jàgídíjàgan ẹ̀sìn, lẹ ń dá àlàáfíà omi àlàáfíà orílẹ̀-èdè o. Kì í ṣe gbogbo yín o, torí tá bá ṣe ń sọ àfáà kó máa dùn, Ọ̀nà Òdodo TV mo kàn sára sí wọn. Lára àwọn mùsùlùmí ṣàlànà wà, ṣùgbọ́n mùsùlùmí tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run, wọ́n fi ṣe nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n fi bẹ̀rù Ọlọ́run ṣe nǹkan tí wọ́n ń ṣe. Wọn ò dẹ̀ ṣe alábàárà mọ́re jẹ. Mọ́ṣáláṣí wọn láti wọ́n ṣe kọ́ tó wá fi rí mi gidi títí tó dùn wò tó rẹwà, àwọn gan testify sí, wọ́n ń jẹ́rìí sí nínú fídíò wọn. Ẹ̀yin tẹ́ bá mọ Ọ̀nà Òdodo TV, àfáà kó máa dùn, lórí péèjì wọn tẹ́ ń fọ́lò wọn, ẹ rí àwọn fídíò tí wọ́n ń ṣe. Wọ́n ní mọ́ṣáláṣí yẹn tí a bá kó 100% èèyàn sílẹ̀ tó kọ́ mọ́ṣáláṣí yẹn, 70% ló máa jẹ́ kìrìsìtẹ́nì tó kọ́ mọ́ṣáláṣí yẹn. Wọ́n dẹ̀ ń fẹ́ mí mú èèyàn, wọ́n dẹ̀ appreciate inú wọn dẹ̀ ń dùn sí bẹ́ẹ̀ yẹn pé lóòótọ́ àti lódodo àwọn kìrìsìtẹ́nì èèyàn ni wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀sìn tó ṣe kíni tó ṣe mú yangàn ni wọ́n ń sọ, wọ́n máa ń sọ. So ẹ̀yin àfáà kọ̀ọ̀kan wà tẹ́ ẹ fi bẹ̀rù Ọlọ́run, tẹ́ fi ń ṣèjọ́sìn yín. So ó dẹ̀ máa yé yín pẹ̀lú fídíò yìí pé ara àwọn kọ̀lọ̀wọ̀sí inú yín ẹbí Malam Yusuf Adépọ̀jù, Ustaz àbílẹ̀ ti máa ń pè é nílànà mùsùlùmí tó ń pè ní Jamiu Adégúnwà, àwọn ló ń kó wa lábàáyà àti àwọn bẹ́ẹ̀ lọ tí mo kàn ní àǹfààní láti máa dárúkọ bẹ́ẹ̀ yẹn. So tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ má gbọ́. Bí ẹ bá sọ pé ẹ ní ìwọ̀n kún, àwọn kan náà wà tí wọ́n ní gbà láàbọ̀ lọ́wọ́ yín. Tẹ́ bá dẹ̀ sọ yí pé ẹ ò ní gbọ́, àwọn kan náà wà tó yẹ pé wọn ò ní gbà. Bó bá dẹ̀ tún ṣe ń lọ,
ó máa update wa máa mú wá fún wa bákan náà láti jẹ́ ká máa mọ̀ wípé lóòótọ́ àti lódodo kò sí ọwọ́ kìrìsìtẹ́nì nínú kòrídò tó ń lọ nípa ẹ̀sìn. Àwọn mùsùlùmí àwọn ló ṣe kíni, àwọn ní eku ẹ̀dá tó ń dá gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ẹ ṣe kò jẹ́ bó ṣe jẹ́ mọ́ yín náà. Èmi ní Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Àlàáfíà ni fún yín o.